يا سميعا لدعوتي أنت حولي وقوتي في ذهب وعودتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت حولي وقوتي بوعودتي باسمك الله أبتغي بك حفظا لقدوتي فهو توفيق منقذي من ظلام وغيرتي إنه عالم جلال وهو بعزمتي زاده الله ربه في ذكاء وحكمتي يغير القلب وعده ليس هالا لرشوتي تشهد ليرد عنه ذو خصال وعبرة يا رؤوفا بعبده يا مليا برحمته زد المولى يعرف زنه من كل قسوة ربي فريم وكبرو أصل خير ونعمة كل حق بغود كل عالم بنصرتي يا إلهي وعودتي يا سميعا لدعوتي أنت حولي وقوتي في ذهب وعودتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Àti gbàwẹ̀ ayọ̀ zaka àti gbà fọ́lọ́run àti gbàwẹ̀ ayọ̀ zaka àgbà fọ́lọ́run ẹ má relé olóṣòmọ o ẹyẹ ṣe fàṣádù ẹ mẹ́bàáyé àlàyé jẹ́ o nítorí owó YouTube àti gbàwẹ̀ ayọ̀ zaka àgbà fọ́lọ́run. ṣẹ́gbọ́ àti gbàwẹ̀ ayọ̀ zaka àgbà fọ́lọ́run àti gbàwẹ̀ ayọ̀ zaka àgbà fọ́lọ́run ẹyẹ relé olóṣòmọ ẹyẹ ṣe fàṣádù àti gbàwẹ̀ ayọ̀ zaka àgbà fọ́lọ́run. Alwazir Akeugba Gold ọmọ Akeugberu mo tún dé nínú ètò Ọlọ́run ọba láyé àwẹ̀ ò máa dé àwẹ̀ ò máa lọ àmọ́ kí la gẹ́ẹ̀nì lára àwẹ̀ òun ni kókó oríire tó yẹ kó máa kan ẹ̀dá láyé síwájú kí Ramadana ò tó dé oríṣi ọ̀nà náà gbàgbà àwẹ̀ o Ramadana ló gbé àwẹ̀ má jẹun sì kó ẹnu ẹ níjànú kó ojú ẹ níjànú kó etí ẹ níjànú kó ẹsẹ̀ ẹ níjànú láàrin àárọ̀ títí dìgbà tílẹ̀ àṣù Ramadana ló dé ló kó gbogbo yẹn wá síwájú Ramadana wọ́n máa ń gbààwẹ̀ àìjẹ wọ́n máa ń gbààwẹ̀ àìmu ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ń gbààwẹ̀ àìsọ̀rọ̀ irú ẹ̀ ni mo gbọ́ lẹ́nu bàbá mudiru markaz lẹ́ni hafidhahullah mo ti gbọ́ ti pẹ́ lẹ́nu àfáà mi pé láyé ìjọ́un àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ alágbára bí bàbá mudiru markaz wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń gba àwẹ̀ wọ́n máa ń gba àìwẹ̀
tí wọ́n bá gbé agbára kan wọ̀ agbára tí wọ́n gbé wọ̀ yẹn wọ́n lè má wẹ̀ fódìdí ọjọ́ méje wọ́n á máa rùn ní tàìtàì tí wọ́n bá béèrè pé kí ló dé tí lágbájá rùn wọ́n á ló gba ó wà nínú àìwẹ̀ àmọ́ gba Ramadan dé wọ́n wá rí gẹ́gẹ́ bí agbára téèyàn ń gbé wọ̀ náà fi wá sọ di pé irú àìwẹ̀ tiwọn náà táwọn ń ṣe yẹn ìlànà mùsùlùmí náà gbédè àmọ́ oúnjẹ ní tiwọn ọgbọ̀njọ́ dẹ̀ ni wọ́n á fi ṣe Ọlọ́run sọ fún Al-Qur'an Ọlọ́run sọ fún ìyá wa Maryam tó bí ànábì Jésù a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim wa imma tarayanna minal bashari ahadan فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما ولن أكلم اليوم إنسيا وإما ترين إلى ماما توبي جيسو فإما ترين من البشر tó bá rí nínú ẹ̀dá ènìyàn tó bá fẹ́ fi ọ̀rọ̀ wá ẹlẹ́nu wò tó fẹ́ fi rọ́ wádìí òtítọ́ tó fẹ́ béèrè pé báwo lọmọ ṣe dé ó lóyún báwo lọmọ ṣe dé ó lọ́kọ báwo lọmọ ṣe dé tó fẹ́ fi rọ́ wá òdodo tàbí tó fẹ́ wá nǹkan tí a fi bà ẹ́ lórúkọ jẹ́ fàkúyí inni nazaritu lirahmani sawma sọ fún wa yìí pé inni nazaritu lirahmani sawma mo ti bá Ọlọ́run ọba mi ṣe májẹ̀mú àṣẹ ó ti wà nínú àkọsílẹ̀ tí ìyá ńlá wa Maryam tó ti ṣàdéhùn fọ́lọ́run pé gbogbo ọjọ́ tọ́lọ́run bá fóun lọ́mọ láyé òun ó gbààwẹ̀ ọ̀rọ̀ ńjọ́ náà lọ́hùn ìyẹn lọ́lọ́run wá bá Mósè pé àdéhùn tó ṣe níjọ́sí àdéhùn yẹn ó mú ṣẹlẹ̀ ní gbààwẹ̀ ẹnu níbi kó máa sọ̀rọ̀ tó pọ̀ ara yára nǹkan tí wọ́n á lè ṣe mi ò ní sọ kankan mi ní bá ẹ̀dá kan sọ̀rọ̀ lẹ́nìí lẹ́yìn Ọlọ́run ọba tó dá mi. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ààwẹ̀ ti wá Ramadana ti lọ ó kù sọ́wọ́ Aláròyé ó kù sọ́wọ́ ẹni tó fẹ́ fi dá fìtínà sílẹ̀ Ramadana wa ó lọ ẹgbọ́n náà kí ló dé tí Ramadana wa ti ń lọ lójoojúmọ́ tí ò kọ́ wa lẹ́kọ̀ọ́ kankan àwa àfáàyè kí ló dé tá a gbà àwẹ̀ ẹnu a gbà àwẹ̀ ojú a gbà àwẹ̀ etí àwa là ń wí fáwọn èèyàn pé ànábì ní ó pọ̀ nínú gbàwẹ̀ tí ò ní ládàá àwẹ̀ kan nítorí pé ó ti fẹnu sọ̀sọ̀kúsọ nínú Ramadana àwa náà là ń yára wa balẹ̀ ẹ wò láti bí ọdún 9 tí kinní yẹn ti bẹ̀rẹ̀ láti bí around 2019 tó ti bẹ̀rẹ̀ àsìkò ọwọ́ lásìkò Ramadana tẹ́lẹ̀ ẹni tí ò jẹ́ mùsùlùmí ẹ̀rù ń bà nínú Ramadana àmọ́ láti ọdún yẹn tó ti di pé ká bulí èèyàn ká yẹ̀yẹ́ àwọn àfáà nínú Ramadana àtijọ́ ló ti rọrùn fẹ́ni tí kìí ṣe mùsùlùmí o àwa mùsùlùmí Ramadana wa bá wa láyé àgbààwẹ̀ à ń change Ramadana kan sí Ramadana kan à sì change wa ìwà burúkú ò tán lọ́wọ́ wa tá a bá ti gba Ramadana kan èyí tó burú jù wà tá à ń wù lọ ká tó gba Ramadana bí Ramadana bá lọ tán èyí tó burú jù wà tá a gbé wọnú Ramadana látò gbé wọ Ramadana change ayé majority wa kí ló ti dé Yorùbá ní tóbìnrin bá palẹ̀ ọkọ dà kó pàwàdà bí bẹ́ẹ̀ kọ́ tóbìnrin bá palẹ̀ ọkọ dà tí kò pàwàdà nítorí lè nílé ọkọ àkọ́kọ́ ní á lè nílé ọkọ èkejì ejò gan máa ń change àwọ̀ tó bá rí wípé àwọ̀ tó ń lò yìí ń gbó eléyìí ò fìtì òun mọ́ ejò á bọ́ sílẹ̀ á gbé aṣọ tuntun wọ̀ kí ló ṣàwátà change wa à ń change kàlẹ́ndà lọ́dọọdún kàlẹ́ndà ìjìrí à ń change tirẹ̀ lọ́dọọdún nítorí Ramadana nítorí oṣù mọ́jèjìlá tí ń bẹ nínú ẹ̀ à ń change kàlẹ́ndà ìjìrí à sì change wa ìwọ ọwọ́ wa burú sí ní níjọ́júmọ́ kí ló ti dé ṣàgáltà nàfùsákà fi mọ́ lásìtà tó dirí kù. takoro lillahi madha iná tẹ́lẹ̀ kọ́ o. takoro lillahi madha iná
تلقاه nínú ẹranko tó yẹ ká fi kẹ́kọ̀ọ́ شغلت نفسك òun ni àsáwà فيما igù. لست تدركه wọ́n bàbá máa ń kọ̀wé kan wọ́n ní àkàlà ò lè ṣe kó má lo 70 ọdún àsìpá òwe ni kò sí àkàlà ẹyẹ àkàlà kì í sábà kọjá 40 years láyé 30 years ní majority àkàlà ó lò àmẹ́yẹ àsádì àsá ńlá àsá tó lè gbé odidi èèyàn àwọn àsá kan bẹ̀ bẹ́ẹ̀ odidi ewúrẹ́ gbígbé ni odidi àgùntàn tí wọ́n bá ti èèkàn bọ̀ lọ́rùn báyìí wọ́n á gbé lọ orí afẹ́fẹ́ wọ́n ń gbé lọ orí àpáta níbi tí wọ́n á ti fọ́ jẹnu ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n á ya gbogbo ara rẹ̀ nísìn Ọlọ́run fún wọn ní èèkàn ọwọ́ wọn claw ó gùn lẹ́yìn pógùn tó wá tẹ̀ kọ̀rọ̀wọ̀ ó mú ojú blade lọ ojú razor blade lọ Ọlọ́run wá fún wọn ní big kíní ẹnu wọn òun gan mú lọ́tọ̀ tí wọ́n bá ti bọ ara ẹran á wọlé ni wọ́n á máa fi fàyà ni bẹ́ẹ̀ náà ni tún wá lágbára àti fò ní sánmà nínú ẹ̀jẹ̀ tó lè fò jù ní sánmà òun lè yà sáwà níbi tí majority ẹ̀yẹ yòókù ò lè dé Ọlọ́run fún wọn lágbára tó bá di pé ìjì bẹ̀rẹ̀ sí ní jà ní sánmà gbogbo ẹyẹ wẹrẹ wá sá lọ wọn ní àbí àmọ́ lókè ẹyẹ àsá nìkan ló kù tẹ́rì lókè láàrin ìjì lòun ti ń control láàrin ìjì nínú ẹ̀ máa ń dùn ẹyẹ àsá ẹyẹ tó special ni báṣà bá wá lo ayé títí tó bá ìwọ 40 years láyé èèkàn ọwọ́ ẹ̀ claw á ti tẹ̀ kọ̀rọ̀wọ̀ kò ní lè kíbọ ẹran mọ́ bí kí ẹnu ẹ̀ á ti tẹ̀ kò ní lè fi fa ẹran ya mọ́ ó mọ̀ wípé tóun ò bá ti róúnjẹ jẹ mọ́ tóun ò dẹ̀ lè fa nǹkan ya mọ́ ikú ló máa gbẹ̀yìn ẹ̀ àṣà wa dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ á wá lọ sórí òkè tó ga gan tó jẹ́ pé wọ́n lè disturb ẹ̀ mẹ́ ó fẹ́ tún ayé ara ẹ̀ rọ àṣà wa bẹ̀rẹ̀ sí ní sabik kíní àgógó ẹnu ẹ̀ á bẹ̀rẹ̀ sí sàmú àpáta eléyìí tó ti tẹ̀ kọ̀rọ̀ wọ̀nyẹn á sàmú àpáta títí tí a fi yọ tí a bẹ̀rẹ̀ sí ní sẹ̀jẹ̀ èèkàn ọwọ́ ẹ̀ á bẹ̀rẹ̀ sí sàmú àpáta gbogbo ìyẹ́ ara ẹ̀ á fi bínú fàtú gbogbo ìyẹ́ tó gùn tí fi ń fò sánmọ̀ yẹn á fàtú ní kọ̀ọ̀kan á wá wà lókolóbó á wá wà bẹ́ẹ̀ fún bí 30 tàbí 41 days kò ní jẹ kò ní mu torí pé kí ni ó fẹ́ change lifestyle ó fẹ́ pàwọ̀dà eléyìí tí mo wí yìí lọ Google ẹ̀ wá bá bẹ́ẹ̀ àṣà fẹ́ pàwọ̀dà láàrin 21 or 30 days ni ló fẹ́ fi pàwọ̀dà ó yọ èèkàn ọwọ́ ẹ̀ ó yọ tẹnu ó yọ ìyẹ́ apá ẹ̀ tó bá ti wá di lẹ́yìn 21 days kìíní yẹn ó ti bẹ̀rẹ̀ sí wù padà èèkàn tuntun ó dé bíìkì tuntun ó dé ìyẹ́ tuntun ó dé ìyẹn ló máa fún láǹfààní àti lo another extra 30 years kún eléyìí tó ti lò kò lè change ẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀ kan péré ló lọ opportunity ẹ̀ nínú ayé àṣà tí ò bá lè go through that pain á kú lọ́mọ ọlọ́wọ́ aláwa mùsùlùmí ọlọ́ni ká wá gbààwẹ̀ ká lè bá change ayé wa ká lè change ọ̀pọ̀ nǹkan nínú ìgbésí ayé wa àwẹ̀ náà la wá gbà tán yìí àṣà change ayé ẹ̀ àwọn ò change ayé tiwa ó tún burú sí ni lára mùsùlùmí mi àti gbàwẹ̀ ayọ́zàká agbàfọ́ ọlọ́run àti gbàwẹ̀ ayọ́zàká agbàfọ́ ọlọ́run. ayé ilé olóṣòmọ́ máa ṣe fàṣádùn àti gbàwẹ̀ ayọ́zàká agbàfọ́ ọlọ́run. ṣàgbàtà náà fún sákàfí mọ́ látàtúndínlẹ́kọ̀ takùnú lílà ìmọ̀dà ìnàtàlẹ́kọ̀ takùnú lílà ìmọ̀dà ìnàtàlẹ́kọ̀. ẹ sì kíìpù ara yín bízì lórí nǹkan tẹ́lẹ̀ achieve. mùsùlùmí ayé ẹni tí kìí ṣe mùsùlùmí náà níjọ́ bá pàdé ọlọ́run kí lè excuse tó fẹ́ fún ọlọ́run. Ramadan lọ tàyí lọ gbogbo hòtẹ́ẹ̀lì fully booked àlìjànú ní búùkù hòtẹ́ẹ̀lì lẹ́yìn Ramadan ni sálìjànú ni abẹ́yẹ oko ó lójú hòtẹ́ẹ̀lì tẹ́ẹ̀dẹ̀ kódà bẹ́ẹ̀ travel tẹ̀lé ẹ̀fẹ́ lo hòtẹ́ẹ̀lì ẹ̀ mọ̀ gbọ́ fully booked. àwọn èèyàn mi kan tí wọ́n ń bọ̀ wá fún coronation bàbá wa láàfin láti ìlú òkèèrè láti ìlú òyìnbó mo wá hòtẹ́ẹ̀lì kan fún wọn nìbàdàn fully book
mo wá bẹ̀rẹ̀ mo ní ṣe àwọn tó ń bọ̀ wá síbi coronation Aláàfin ni wọ́n fúlù àwọn hòtẹ́ẹ̀lì nìbàdàn wọn ní Aláàfin bó o ó yẹ kó ti yé yín pa ti àṣẹkónú àwẹ̀ ni àwọn èèyàn fẹ́ gbọ́nra nù ni ó kálukú fẹ́ da tara ẹ̀ nù kára wọn ó lè bá a fúyẹ́ kí wọ́n láǹfààní Ramadan náà tá a là gbà. àwẹ̀ tán kò tán ilé ọtí ti kún padà kí ló dé nítorí fi sílẹ̀ láàrin 30 days tó ṣe kí ló dé tó fi sílẹ̀ forever. àwẹ̀ tán tá ìtàn oníṣìná ti gbẹ́wù rẹ̀ wọ̀ àwẹ̀ tán tá ìtàn 419 ó ti padà sẹ́nu iṣẹ́ onírọ́ ti padà sẹ́nu iṣẹ́ ayakila ti bẹ̀rẹ̀ padà kidnapper ti bẹ̀rẹ̀ padà bandit ti bẹ̀rẹ̀ padà lẹ́yìn Ramadan ìtẹ̀ fílẹ̀ fọ́gbọ̀njọ́ tẹ̀ ṣe kí ló dé tẹ̀ fi sílẹ̀ pátápátá àti gbàwẹ̀ ayọ́sàká àgbàfọ́lọ́hún àti gbàwẹ̀ ayọ́sàká àgbàfọ́lọ́hún ẹ̀yẹ rẹ̀ lé olóṣùmọ̀ ẹ̀yẹ ṣe fàṣàdù ẹ̀yẹ lé olóṣùmọ̀ ẹ̀yẹ ṣe fàṣàdù àti gbàwẹ̀ ayọ́sàká àgbàfọ́lọ́hún. gbogbo rẹ̀ ẹ̀dá tó ti wáyé tí wọ́n bá múra láti kúrò láyé wọ́n máa ń fi legacy sílẹ̀ wọ́n máa ń kọ handling over fáwọn ìran tí ń bọ̀ àwa mùsùlùmí ọjọ́ òní kí ni handling over tá a fẹ́ kọ sílẹ̀ fáwọn ìran tí ń bọ̀ ìjà gbọ̀ngàn fracas tí ò pé Islam ò la lọ́ra wọ́n mú fracas ká tó bẹ̀rẹ̀ Ramadana lọ tán fracas ò lọ mọ́ ẹ̀yìn àwẹ̀ 29 ni ẹ̀yìn àwẹ̀ 30 days ni ṣé bí ó dẹ̀ ti lọ ẹ̀ẹ́dẹ̀já wà nǹkan míì tá a sọ. ọ̀rọ̀ Ramadan 29 or 30 kì í sọ̀rọ̀ Nàìjíríà nìkan it's throughout the world it's a global controversy ni. Saudi Arabia lóhun rọ́ṣù àwọn kan tẹ̀lé àwọn kan láwọn ò tẹ̀lé ara àwọn orílẹ̀-èdè tí wọ́n challenge Saudi Arabia bíi UK bíi US àwọn astronaut tí wọ́n ní ká wá mú proof wá pé wọ́n rọ́ṣù ń jọ yẹn lóòótọ́. àmọ́ nínú Islam ọ̀tọ̀ ní ọ̀rọ̀ science ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀sìn. Ànábì ti sọ fún wa pé Ànábì ti sọ fún wa pé zumu indaru uyati faftiru indaru uyati ìyẹn kọ́ ni mo fẹ́ lò. Ànábì ní ẹ gbààwẹ̀ níjọ́ tẹ́ bá rọ́ṣù ẹ sínú níjọ́ tẹ́ bá rọ́ṣù. Ànábì tó wá ní asawmun yawma tasumun wal fitru yawma taftirun. àwẹ̀ ọmọ jẹ́ àwẹ̀ gbígbà lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ tí gbogbo yín bá decide pé à ń gbààwẹ̀ o Ọlọ́run sì bá yín tẹ́wọ́ gbà. ọjọ́ tí gbogbo yín bá decide pé a sínú o Ọlọ́run ó bá yín tẹ́wọ́ gbà. àdìsí kan wí bẹ́ẹ̀ ẹni nìyẹn àtọwárá àdìsí kan tó ní ẹ rí i pé àdìsí tàkọ́kọ́ yẹn ó favour àwọn tí wọ́n bá gbààwẹ̀ táwọn kan rò pé àwẹ̀ wọn ò pé. àwọn ará àdìsí kan tó sọ wípé bọ́ọ̀ bá jáwẹ̀ ẹyọ kan nù Ramadan náà kò sí tó fi kọ́fà rẹ̀ kọ́dà bọ̀ gba gbogbo ayé tán. lóòótọ́ ni méjèèjì àmọ́ o wàrà amọ́tò rọ́bì ká ọ́sàmì dàbík. àánú Ọlọ́run ó tóbi ju gbogbo wàhálà tá à ń fà yìí lọ. ọ̀rọ̀ oṣooṣooṣù àwọn kan wọná àwọn kan wẹ̀wọ̀n àwọn kan gbàwẹ̀ padà ẹ̀já kú ń bẹ̀ ká mú nǹkan míì sọ. kí ni handling over tá a fẹ́ ṣe fún ìran tí ń bọ̀ lẹ́yìn tiwa? ẹ wo àti bí ọdún mẹ́jọ tá a ti bẹ̀rẹ̀ wàhálà yìí tá à ń fa ìsìláàmù sẹ́yìn tá a lérò pa ń so ìsìláàmù sọ síwájú ni bí ọdún mẹ́jọ tá a ti bẹ̀rẹ̀ wàhálà yìí a ní conclusion kankan lórí gbogbo tá à ń argue lé. We are in modern age we are in computer age kí ni conclusion bá a bá fa ọ̀rọ̀ kan lọ tá a fà bọ̀ kò sínú ìsìláàmù ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ká máa yẹ̀yẹ́ ara wa ká máa búra wa àwọn kan ni wọ́n gbé dé láti ìgbà tán ti gbé dé wọ́n tú èèkan lọ́rùn Islam kí ló dé tá a lè manage ara wa àtàwọn tí wọ́n gbé dé náà àtàwọn tá a bá ń bẹ̀ kí ló dé tí gbogbo wa ò lè manage ara wa we can still manage ourselves. owó ogun wo là ń bára wa jà tó le tó báyìí àwa ń fira wa ṣẹ̀sín à ń yẹ̀jẹ̀ ara wa lọ́sàn-án lóru kí ló dé síbọ̀mọ̀ ìyá la pera wa mọ̀dá takọ̀ tó hùn fili ìsìlámì báyìí náà kò mú. wọ́n tún mú yá ibadallahi ikhwanu wọ́n tún mú yá ibadallahi ikhwanu. mọ̀dá takọ̀ tó hùn.
kí ló dé táàrí ní ara wa láti tàn ọmọdé àfáà mùsùlùmí ọ̀wá ní tìjúmọ́. wà á tún mọ̀ ya ìbá dàlá ìwà ẹgbẹ́ ọmọ ìyá la pera wa ní wà á tún mọ̀ ya ìbá dàlá ìwà. ṣé bọ́mọ ìyá la pera wa kí ló dé tọmọ ìyá wa dọmọ tábà yìí. Kí ló dé tá a lè manage ara wa? Kí ló dé tá a lè jọ decide? Gbogbo majority àwọn tíra táǹkà, àwọn tíra tó ní í ṣe pẹ̀lú àwọn mọ́sálà ìlìmí, àwọn question and answer ti mímọ̀ tó ti kọjá lọ, àwọn fàtáwà oríṣiríṣi tá a nílé, tá a ń Google tó wà lórí internet. Ẹ mọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ayé tiwọn làwọn sọ di tíra, làwọn sọ di message tí wọ́n fi sílẹ̀ as handling over fọwọ́ tá ń bọ̀ lẹ́yìn wọn ká lè succeed káwa náà ó lè jogun kínní yẹn. èyí tó bá bá wa náà ní zamani tiwa ó yẹ káwa náà máa prepare handling over fáwọn tí ń bọ̀ lẹ́yìn tiwa náà kí wọ́n dé kán rí pé nígbà tá a argue ọ̀rọ̀ yìí ní a normal argument tẹ́lẹ̀kọ́ máa argue àpadà ṣètìrà ìtìláàfù ń bẹ lórí mọ́sálà ilé àjọ agree ntí lágbájá wíní ntí tàmọ̀dó wíní tíra kan ní lórí ẹ̀ eléyìí gbogbo wa ní ìtìfáàkù ń bẹ lórí ẹ̀ kò sí ìtìláàf gbogbo wa lájọ agree tíra òdìdí kan ní. handling over nìyẹn fún wa fáwọn tí ń bọ̀ lẹ́yìn wa a ní handling over ẹyọ kan lẹ́yìn èpè èébú yíyẹ̀yẹ́ ara ẹni pípẹ́ra ẹni ló kọ́ tá a jẹ́ bíbára ẹni ló kọ́ jẹ́ ṣàgálítà náà fún sáká fún mọ́. lásà tó dé. èyí tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi ṣíà at least 10 times. ẹ bá mi ṣíà lógúnlógún gbogbo ẹni tó bá mi ṣíà ọlọ́run bá mi dá orí bò wọ́n mọ̀jẹ̀ wọ́n wọ́ owó tì ìgbẹ̀yìn Ramadan náà mọ̀jẹ̀ ó burú fún wọn ẹ bá mi ṣíà jìnnà ẹ like ẹ comment ẹ wá follow page wa tuntun yìí Al-Wazir TV ẹ bá ní follow rẹ̀ zakanta náà fún saka. fili Islam bainakum wa tumu ya ibadallahi ikhwanu wa tumu ya ibadallahi ikhwanu. ara ń tà ń fà tí ò yé wa táàrọ̀nù multiplier effect ní tí ó ti bẹ̀ jáde mo rẹ̀rù ọlọ́run kan tó pè mí ibẹ̀ yẹn ni mo ti mọ̀ wípé wàhálà ń bọ̀ ọ̀rọ̀ tí bàbá Mudiru Markaz sọ wọ́n ti sọ ẹni tí nǹkan dùn lọ́mọbi tí nǹkan dùn lára wọn wọ́n ti wí ẹni tó lọ́rọ̀ òun náà ti jáde kí ló dé táwọn alágbọ̀rọ̀ sọ òdákẹ́ má báyìí kí ni tiwa ti lé níta gbọ́ nínú àdìsí ni pé albayyina lilmudain albayyina ala lilmudain ìbúra àlàyé ọ̀rọ̀ yóò máa bẹ fún ẹni tó jẹ́ complainant despondent ìsàlàyé ọ̀rọ̀ pé nǹkan báyìí ṣe mí ẹ̀tọ́ ni nínú Islam fẹ́ni tó jẹ́ despondent walibayyin ala man ankara ẹni tí ó bá wá sọ pé rárá kò rí bẹ́ẹ̀ òun tàn ní òwà búra waliyamin ala man ankara ẹnìyẹn ní òwà búra pé wàláhì mo fi Ọlọ́run búra Quran ní kó búra lẹ́ẹ̀mẹ́ta kó búra lẹ́ẹ̀mẹ́rin kó wá fi la'natullahi alal kadhibin kó fi ṣe kẹrin nígbà tí méjèèjì bá ti wá lọ ẹnìkan wí ẹnìkan ò wí ẹnìkan búra tó tọ́ ẹnìkan ò búra tó tọ́ ìyẹn ti lọ ẹjá fìdájọ́ lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run eléyìí ò wọ́ọ̀tì tí ó da Islam rú mọ́ wa lọ́wọ́ tí gbogbo wọn fi wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ó kálukú ló ní ìwà àdámọ́ tọ́lọ́ ń dámọ́ ìwà ò lè foníwà sílẹ̀ ẹ má jẹ́ kí eléyìí ó ba Islam jẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí eléyìí ó sọ wá di arúgún ogún Islam tá a bá tá a tẹ̀ bí wá sí kí ló dé tá a fẹ́ jẹ́ kí eléyìí ó ba Islam jẹ́ mọ́ wa lọ́wọ́ kí ló dé tá a fẹ́ dọ̀tá ara wa. fili Islam bainakum wa tumu ya ibadallahi ikhwanu wa tumu ya ibadallahi ikhwanu. Bàbá mi Mudiru Markaz hafidhahullahu wa ra'ah. ẹ jẹ́ ìyá nínú wákà àwọn bàbá wa Zumratul Mu'min
tí ọ̀rẹ́ mi bàbá wa Mufassiru àgbà nílùú Ìlọrin bàbá Sanusewu táwọn wá promote ẹ̀ jáde, bàbá mi Mudirul Markaz, gbogbo ń tó ṣe yín tó ti ré kọjá, àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lọ́hún. àmì gbogbo tó ṣe yìí tó ti ré kọjá, àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. gbogbo ń ti ẹni tó jọ yín lójú àwọn ọ̀ṣọ́ tára ayé fi ń pè yín, kẹ́ má fọwọ́ ẹ̀yìn bá wọn ṣe. àní gbogbo tó ṣe yìí tó ti ré kọjá, àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. ọjọ́ tí bàbá Mudiru ń ṣe lẹ́tọ̀ yẹn, mo fẹ́ bọ́ọ̀lẹ̀ ní ìmọ̀ ìlú ta lọ́njẹ́ náà, àwọn náà fẹ́ bẹ̀rẹ̀ lẹ́tọ̀ ni wáàsí yẹn tí mo gbọ́ ó affect wáàsí tí mo ṣe ń jọ náà. Allah. toró mi dé ń bọ́ lójú mi tí mo mọ̀ pé káì ṣé pé nǹkan ṣe bàbá tọ̀pọ̀ tó báyìí bó ṣe wá le tó yẹn náà, gbogbo ohun tó ṣe yín tó ti ré kọjá. ó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. gbogbo tó ṣe tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́ bọ́lúwa bá fẹ́. fẹ́ràn ayé kọ̀ wọ́n ti máa pọ́ ọmọ bàbá Mudiru ni wa àdẹ̀ríbì kan tá a sà sí, àmọ́ síbẹ̀ náà bàbá wa Mufti nílùú Ìlọrin nínú ọmọ bàbá Mudiru làwọn náà wà. Allah. ọmọ Markaz ni wọ́n, ọmọ bàbá Mudiru ni wọ́n. ìjọ Ittihadul Wa'izin àwọn náà ti ń gbégbésẹ̀ láti fi tẹ̀lé Tògo Ìlọrin lórí pé bóò la ṣe fẹ́ ṣe tálàáfíà ó fi jọba nílẹ̀ Yorùbá. bàbá àtìyá ọmọ kan ń jà, ọmọ wa ń dunnú páwọn òbí òun ń jà, ó yẹ kán lọ fọ orí ẹ̀ kan yẹ orí ẹ̀ wò, kò yẹ kó dùn mẹ́ta nú. abẹ́ Ọlọ́run kó bá wa fi àlàáfíà sí gbogbo ẹ̀ wọlá títóbi Al-Qur'an pẹ̀lú ogun Ọlọ́run. a ti ń gbégbésẹ̀ láti yọjú sí bàbá Mudiru Markaz, a ti ń gbégbésẹ̀ láti yọjú sí Mufti àti gbogbo ẹni tó bá yẹ ká yọjú sí láti fi tẹ̀lé ti bàbá Mbariga àtàwọn ògo Ìlọrin. kọ́lọ́run ó ṣe nírọ̀rùn fún wa. mọ́dà takọ́ tún fílẹ̀ sílámì bẹ́ẹ̀ náà kò. wọ́n tún mú yá ibadallahi ikhwanu. wọ́n tún mú yá ibadallahi ikhwanu. ẹ wá lọ́kùnrin ẹ jẹ́ ká mọ̀ kínní kan dájú, gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ nínú Islam ilẹ̀ Yorùbá wọ́n fi ogún tó pé ni wọ́n fi sílẹ̀ fún wa. wọ́n gbé nǹkan yìí lé wa lọ́wọ́ lódidi sí odidi Islam nílẹ̀ Yorùbá, ó sì hand over fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn tiwa báyọ̀ lọ pẹ̀lú gbogbo wọ̀nranwọ̀nran tí ń ṣẹlẹ̀ yìí. Yorùbá ní àìkọ́ wọn rin ejò ní ìṣekú pa wọ́n, bọ́ká bá ń lọ wájú tí ṣèbé tẹ̀lé wọn àbí bàbá ẹnìkan dá kọ́bẹ́ jánà. Allah. tí mùsùlùmí bá ń bẹ lódidi tá àtàkì ẹ̀sìn ẹlẹ́sìn, ìṣòro tí ń bẹ pẹ̀lú Islam ó tó wàá gbọ́ kọjá ká máa lọ bú ẹlẹ́sìn míì, máa lọ bú Christian, máa lọ bú mùsùlùmí, máa lọ bú traditionalist. ẹ mọ iye ọ̀rọ̀ ni mo ti gbọ́ ẹlòmíì ní ọ̀fẹ́ ká máa dá ẹ̀sìn pọ̀. no, mi sọ́rí tí mo ń sọ ni pé lakum dinukum waliya din, ẹjọ́ kálukú sẹ̀sìn ẹ̀ bẹ̀ tí àlàáfíà bá wà nílẹ̀ Yorùbá ni gbogbo wọn lè rí ẹ̀sìn practice o. tí ò bá ti sí àlàáfíà á difficult láti practice ẹ̀sìn, kódà àti sin náà yóò practice. Salatul khawf ní majority èèyàn ní ọmọ kí o, ìrun ojú ogun ní àwọn èèyàn máa kí nígbà bá dá wàhálà sílẹ̀. àwa mùsùlùmí kí ló dé tá lè manage ara wa? gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí báyìí, èyí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá wọ́ọ̀sì ju tilẹ̀ Yorùbá lọ. Wàláhì wọ́n manage ara wọn ni. eléyìí tó dáa ni wọ́n ń gbé sókè, eléyìí tí wọ́n mọ̀ yìí pé àbùkù léléyìí wọ́n ń da nǹkan bò, wọ́n dẹ̀ ń ṣàtúnṣe tí wọ́n lè ṣe lábẹ́nú. àwọn eléyìí tó burú nínú ọ̀dọ̀ tiwa làwa ń gbé sókè, eléyìí tó dáa lára Islam à ń gbé pamọ́. àròjúráyè láti so kéèsì beauty Islam mọ́. àwọn aburú wọn kálukú wa là ń fà jáde. ó lè ní lágbájá, ó lè ní ó ti rọ́ọ̀bù rí, lágbájá ó ti ṣe kinní kan rí, támọ́dò ó ti ṣe kinní kan rí.
ìyẹn yàtọ̀ sí ọ̀rọ̀ ìtọ́sẹ̀lẹ̀ tí mo la fẹ́ dìde lórí ẹ̀. Kí ló dé tá a lè ṣe sùúrù? Kí ló dé tá a lè manage ara wa? Wàláhì mo fọlọ́n búra, tá a bá lè manage ara wa, kò sí ẹlẹ́sìn tí a bí dá tí ó attack Islam. Wọ́n rí pa àti pín yẹlẹyẹlẹ àti pín jù. Ìjọ Islam nílẹ̀ Yorùbá a pín more than 71 tànàbí wí. Àti pín jù yẹlẹyẹlẹ. Ẹlẹ́ẹ̀kejì tó kó àdánwò bá nílẹ̀ Yorùbá, kò sí clear cut leader. A ní ẹnìkan tá a lè pé olórí wa nínú Islam ilẹ̀ Yorùbá ni. Lórí ọ̀rọ̀ oṣù kò sí ní tó burú. Kílẹ̀ Yorùbá ó decide láàrin ara wa pé ọjọ́ tá a róṣù rè. Ayé ti dayé ọ̀làjú, ayé ti dayé technology. Kò sí ní tó burú ká ló lórí tí ó sọ̀rọ̀ tí gbogbo wa ó tẹ̀lé. Kò sí ní tó burú ká ní technology tara wa. Bí Saudi bá láwọn rí oṣù, àwọn náà lè wò lọ́dọ̀ tiwa. Tí wọ́n fi máa ń wá oṣù, gadget tí wọ́n fi máa ń wá oṣù. Kódà ní alẹ́ ọkọ̀ọ̀la ọjọ́ tó sùn ó yọ, tó bá lọ pọpítì àti lọ́wọ́ níbi tán ti máa ń wò. Wàá rí oṣù yẹn pé dúdú ni, bẹ̀tì wàá rí pé ó ṣe bìrìkìtì, ó fọ́ọ̀mù round, bẹ̀tì gbogbo round yẹn dúdú yípo ni, yóò sọ fún ẹ pé oṣù ni. Tó bá tó déédéé táìmù tó fẹ́ yọ, ó rí lórí kíní yẹn pé òun ló yọ bọ̀ yìí. Calculation òun lọ̀rọ̀ oṣù. Calculation náà fi mú oṣù. Oṣù kọ̀ọ̀kan ọmọ lé oṣù tí ń bẹ lójú sánmọ̀ òṣùpá yẹn, ìkọ̀ọ̀kan ọmọ lo 29 days 12 hours 44 minutes. Ìní ó máa lò kódà ó tún lé 40 something seconds. Ìní ó lò tí ó fi pé táàfin ní oṣù kan ti pé. Òun gángan ò pé 30 days rí lókè sánmọ̀. 29 tóṣù yìí tó bá jẹ́ 29 á jẹ́ 29 days 12 hours 44 minutes àti seconds ó lé díẹ̀. Èyí tó lé lórí 29 yẹn 12 hours yẹn tó bá lọ join 12 hours sí tóṣù tó ń bọ̀ ìyẹn ó di 30. Ìlà fi ní 29 30 29 30 tó bá wá di ẹ̀kan láàrin ọdún mẹ́rin 44 minutes yẹn náà ó ti kóra jọ, òun náà ti di oṣù kan. Ló fi jẹ́ pé láàrin ọdún kan láàrin ọdún mẹ́rin a mọ̀ ní oṣù 30 a mọ̀ ní méje, nígbà tá a mọ̀ ní oṣù 29 a mọ̀ ní márùn péré. Ètò Ọlọ́run ni is by calculation. Wasamsu tajri li mustaqarrin laha dhalika taqdirul aziz al alim wa lakum ma qadarna amana sil aqada kal urjil al qadim la samsu yanbaghi laha an tudrika al qamara wala laylu sabiqun nahar wa kullun fi falakin yasbahun. Ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé òun mẹ́sàn oṣù ni, òun tẹ púrúlù ẹni kò tó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ change bí ó ṣe máa lọ nìyẹn. Ẹ̀wọ̀n ara wa tó jẹ́ pé 29 lágbà, èmi gangan 29 làwọ̀ ẹ̀mí. Nígbà bàbá mi Ìmáàmù Ìbàdàn ti ní àwọn declare àkásínú, mi ò nídìí àti dúró mọ́, èmi náà tẹ̀lé tiwọn. Tí wọ́n bá wá ní wọ́n tó rí ẹnìkan bá mi ṣàwàdà láti Saudi Arabia, ó ní tó bá jẹ́ pé n ti Saudi ṣe yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé Saudi a máa ṣe mistake. Bí Saudi bá lọ ṣe mistake ńkọ́, mo ní tí wọ́n bá ṣe mistake àwọn ọlọ́wọ́ bí léèrè kì í ṣe mí. Àwọn tèmi pé tó bá jẹ́ pé Saudi ló mislead mi, Saudi ló jẹ̀bi ẹ̀ wájú Ọlọ́run. Bí ẹ̀mẹ́fà bẹ́ẹ̀ méje ní Saudi ti ṣe mistake rí, wọ́n á jáde wọ́n á padà tender apology lẹ́yìn bí oṣù kan, wọ́n dẹ̀ san owó ìtanràn fún gbogbo àgbáyé. Saudi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Saudi gangan ò bára wọn jà lórí ọ̀rọ̀ oṣù yìí. Àwọn kan bẹ nílùú Saudi táwọn náà gbàwẹ̀ tí wọ́n pé 30 náà, wọ́n àtòrí ẹ̀kan yọ̀bọ̀n síra wọn. Ẹ lọ wo gbogbo orílẹ̀-èdè àgbáyé tí mùsùlùmí wà, kò sí orílẹ̀-èdè tí wọn ò ti ágí ọ̀rọ̀ yìí, kò lébi tilẹ̀ Yorùbá náà. Àwọn kan bẹ nílẹ̀ Haúsá táwọn náà gba 30 nílẹ̀ Haúsá, ṣé ẹ gbọ́ kán máa ṣépè fúnra wọn ni? Ṣé ẹ pé kán máa sọ pé àwọn kan wọ̀ náà ni? Ṣé ẹ gbọ́ kán máa sọ pé àwọn kan lo ẹ̀wọ̀n ni? Àwọn kan náà gbàjọ́ ẹjẹ́ àwọn ọmọ bí fẹ́ ṣe wà láàrin ara wa. Fílì sílámì bẹ́ẹ̀ náà kò mú. Wọ́n tún mú ya ìbá yálà ìrìnwánú. Wọ́n tún mú ya ìbá yálà ìrìnwánú. Ẹ fura ní pé àwọn àfáà kan ti wọnú ìjóníwàásí ilẹ̀ Yorùbá, àwọn crisis preacher. Irú àwọn yẹn ló yẹ ká dì lọ́wọ́ mú. Crisis preacher. Ẹ ní rí kan gbé wàásí jáde kan mú tọ́pìkì kan pé tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni. Bẹ̀tí wọn bá rí pé ayé ẹnìkan bàjẹ́ lọ, wọ́n fẹ́ nìkan ṣẹ̀sín, wọ́n ń yẹ̀yẹ́ ẹnìkan,
tí Quran dẹ̀ kìlọ̀ fún wa pé la taskhari qawmun an qawmin asa an yakuna khayran minhum. Ẹ má fi ẹ̀dá ẹgbẹ́ yín ṣẹ̀sìn, ẹni ẹ fi ṣẹ̀sìn lè padà lóore jù yín lọ lọ́la. Wọ́n kà, wọ́n gbọ́yé, wọ́n ní tọ́pìkì wáàsí kan. Ẹ lọ wo Ramadan láti bẹ̀rẹ̀ dópin, bóyá lómi ṣe wáàsí mẹ́ta. Torí mọ̀ páyé ò ní gbọ́. Àmọ́ tó bá rẹ̀ ni ayé ẹ̀ ń bàjẹ́ lọ nísìn, ìsìn ní ọ̀bẹ jáde yìí. A ti wá sọ̀rọ̀ àwa di blogger. A ní tọ́pìkì tá a treat ju ẹni ayé ẹ̀ fẹ́ bàjẹ́ lọ làwọn náà wá wáyé mọ́ láwọn wá dájọ́ bí ẹni pé àwa lọ lọ́hùn lórí ọ̀rọ̀. Akẹ́sàdédé bẹ́ wá ní látẹ̀yìn gbúrú ọ̀rọ̀ lágbájá mo fẹ́ dá sí èsì ọ̀rọ̀ fáfá lágbájá èsì ọ̀rọ̀ fún kinní kan. Gbogbo nǹkan yìí ń kó bá Islam, ó ń yẹ̀yẹ́ Islam. Mímọ̀ ni a fi promote Islam táwa fi dé bá, ìfẹ́ ni a fi promote Islam táwa fi dé bá. Ẹ jẹ́ n fún yín lẹ́sàmpù kan. Kéwúkéwú lọ́dọ̀ àwọn tí a máa ń ṣe fá, wọ́n á ní ó ṣe fá títí ó kíra ẹ̀ mọ́ fá. Lọ́dọ̀ àwọn oníkéwú ó kéwúkéwú títí ó kíra ẹ̀ mọ́ kéwú. ń bẹnu kéwú. Ẹ jẹ́ mi náà ò kíra mi mọ́ kéwú. Lọ́yọ̀ Aláàfin bàbá wa Aláàfin tòní Ọba Abdulhakeem Ọwọ́adé Ọlọ́run kó jẹ́ kẹ́mi ọlọ́gùn kábíyèsí o. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ìjọ́un. Kí ni ìdí tẹ́ fi lérò pọ́n máa ń pe àwọn Aláàfin ní ikú bàbá yèyé onírísìn? Kí ni ìdí tẹ́ fi máa ń pè wọ́n ní ọmọ kú tí kú ò lè pa, ọmọ àrùn tárùn ò lè gbédè, ọmọ òfò tófò ò lè ṣe onírísìn? Ó dẹ̀ nítumọ̀. Kí ni tó fa méjèèjì? Ìtàn yẹn kó àwọn apá kan àwọn bàbá tó bí èmi pọ̀. Màá sọ̀tàn débẹ̀. Ìdí tó fa tí wọ́n fi máa ń pè wọ́n ní ikú bàbá yèyé ní Ọ̀yọ́ lé láyé ìjọ ní Old Ọ̀yọ́ Empire. Ní Ọ̀yọ́ lé tó jẹ́ wípé agbára rẹ̀ lọ mú chájà kẹchájẹ along. Ọ̀yọ́ lé tó jẹ́ pé agbára ìjọba Ọ̀yọ́ lé ó extend tó fi dé Dahomey, ó extend tó fi dé Togo, ó extend tó fi dé Kogi. Niger, odò Niger ní boundary Old Ọ̀yọ́ Empire. Ló fà tó jẹ́ pé ibi odò Niger ní olórí ìṣèjọba àwọn kòlóníà ayé ìjọ́un nígbà tó fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn adarí Nàìjíríà. Etí bèbí odò Niger ni wọ́n lọ dúró, torí bẹ́ẹ̀ náà ni wọ́n fi sọ orúkọ Nàìjíríà. Ibẹ̀ nílẹ̀ Yorùbá pín sí, ibẹ̀ ni Old Ọ̀yọ́ Empire pín sí. Láyé ìjọ́un àwọn Aláàfin tí wọ́n gbé èèyàn mi láàyè. Eléyìí ìtàn yóò kì í sọ̀rọ̀ ìkànnì. Kò sí ìlú náà tí àwọn alágbára ò kì í fi èèyàn dára tó wù wọ́n gbà náà. Ìyẹn ni wọ́n fi máa ń bẹ̀rù alágbára. Kódà kí Islam ó tó délẹ̀ Lárúbáwá àwọn náà dán mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wò. Ẹ lọ wo tí ẹ dánwò ní Israel. Despite the fact pé àwọn ànábì Ọlọ́run ti kọjá ń bẹ̀. Táwọn náà dánwò tí wọ́n fi agbára hàn. Ẹ wo tí ẹ dánwò lórí ọ̀rọ̀ Jésù. Ìfi agbára ọlá àjọba hàn. Ìlọ̀rọ̀ Jésù tí wọ́n fi dájọ́ tí wọ́n dá lé lórí. Bó fẹ́ bó jẹ́ pé adájọ́ Pílétù àbí kí náà ń pè ọ fọwọ́ ara ẹ̀ mọ́ pé tó ìyẹ̀jọ́ tí wọ́n ní kó wọ́n dá ló ń dá agbára àjọba ni o. Agbára ọba ó ti mọ́ mú àwọn èèyàn ti pẹ́. Aláàfin ìgbà náà ọ̀kan náà àwọn ayaba rẹ̀ nínú nǹkan táwọn ọba Aláàfin máa ń kà kójú òun làwọn ayaba wọn ń fayaba báyàn ṣeré o. Kò sí ní táwọn Aláàfin ò lè ṣe nítorí ayaba. Tí ẹ bá dẹ̀ ń bá àwọn ayaba wọn jà kò sí ní tán lè dánwò. Agbára yẹn máa ń gun àwọn Aláàfin ni nítorí agbára tí wọ́n gbé kọ́ sí wọn lára. Nítorí fọ́nì ni pé majority àwọn Aláàfin yìí Mùsùlùmí ni wọ́n by birth, especially àwọn Aláàfin tí wọ́n jẹ ní Ọ̀yọ́ Àtìbà tá a wà nísìn. Aláàfin yìí lọ́yọ̀ọ́lé òun ló fẹ́ wẹ̀. Ayaba ẹ̀ tó wá fẹ́ràn jù, olórí tó fẹ́ràn jù, olóní kó tẹ̀lé òun. Ó wá dé ẹnu ọ̀nà léwẹ̀, ó wá kó aṣọ ẹ̀, ó kò lè lọ́wọ́. Ó wọlé ìwẹ̀ ní ìhòhò lẹ́yìn bàǹtẹ́ tó wà nídìí ẹ̀. Bí ó wẹ̀ gan tó ń ti bàǹtẹ́ ògùn ni. Bàǹtẹ́ ògùn ń bẹ nídìí ẹ̀ pé àìbá mọ̀ ìdágìrì lè ṣe anytime. Báwọn ṣe lu ayé tiwọn nìyẹn. Ayaba yìí wá wo ọkọ ẹ̀ látòkè délẹ̀. Ó ní ọkọ mi olówó orí mi kábíyèsí. Àṣẹ́jù báyìí náà lọ. Káráyé sì ń bẹ̀rù yín. Bọ́dì náà wàá dà nísìn. Orí nǹkan ọkọ ayaba bọ́dì ní ju ejú èyí.
ó wí bẹ́ẹ̀ tán Aláàfin ṣe bí ìgbà tí ò gbọ́. Aláàfin wẹ̀ tán ó gba aṣọ ó gba tówẹ́ẹ̀lì oró ó wọlé lọ àmọ́ yàbá yẹn mọ̀ pé kò sọ̀rọ̀ sóhun. Ó wá dijọ́ kejì ó ní ẹ bá ń pe ayaba alágbájá wá mo fẹ́ pọ́n lé lónìí mo fẹ́ kó mọ̀ pé àpọ́nlé ń bẹ lọ́dọ̀ mi. Ní ẹ bá pè é dé ó gbé igbá ńláńlá méjì kalẹ̀ ó ní igbá ńláńlá méjèèjì tí mo gbé kalẹ̀ yìí gbogbo ń tọ́ ọba bá ń bẹ̀ mo bùn ọ́ àmọ́ lánàá nígbà tí mo wọlé ìwẹ̀ ò sọ̀rọ̀ kan o ó ní ṣe bọ́dì náà ò jù báyìí lọ juejue tí gbogbo ayé sì ń bẹ̀rù tí wọ́n fẹ́ máa wọlẹ̀ tí wọ́n bá gbórúkọ yín mọ̀kàn fẹ́ kó o mọ tí wọ́n fi ń bẹ̀rù mi ni o bọ́dì tó orí yẹn kọ́ náà ń bẹ̀rù o ọ̀tọ́rìtì tí ń bẹ lọ́wọ́ mi ni wọ́n ń bẹ̀rù ẹgbẹ́ bá méjèèjì fún kọ́ máa gbé lọ ó sì ìgbà àkọ́kọ́ ó bá orí bàbá tó bí ó sì ìgbà ẹ̀kejì ó bá orí ìyá tó bí ọba wa sọ fún pé tí wọ́n fi ń bẹ̀rù mi lórí yẹn kì í ṣe bọ́dì mi tó pè ní jójóé lánàá bàbá àti ìyá ẹ wọ́n ti sọdá mo bọ̀ ẹ́ lórí àwọn méjèèjì máa gbé lọ ayaba yẹn bá bú sẹ́kún látijọ́ náà ni wọ́n ti fi kún táìtù àwọn Aláàfin pé ikú tó lè pa bàbá ikú tó lè pa yèyé ètò túmọ̀ sí màmá ikú tí ó pa bàbá tí ó pa yèyé tí ọ̀sẹ̀ ni tí ó bí láyé ìjọ́un ni wọ́n fi ń pè wọ́n ní ikú bàbá yèyé. Sàgẹ́lì tẹ̀lé fún sákàfíìmọ̀ láàstà tó lè rè pé ẹ̀kọ́ lílà ìmáàdà iná tẹ́lẹ̀ kọ́ takolo lílà ìmáàdà iná tẹ́lẹ̀ kọ́. láyé ọjọ́ gẹ́gẹ́ bí ọba tó jẹ́ the most powerful king ní gbogbo West Africa ìròyìn Old Ọ̀yọ́ empire ni Mansa Kankan Musa gbọ́ tó fi Islam ránṣẹ́ sí Old Ọ̀yọ́ empire ló fi jẹ́ pé ibẹ̀ ni Islam gbà wọ ilẹ̀ Yorùbá ibi tí Islam wọ̀ síwájú Old Ọ̀yọ́ empire ó lọ́dọ̀ àwọn Kanuri àwọn Boronu reason dẹ̀ nìyẹn tó jẹ́ pé dọ̀la Boronu kì í tẹ̀ fún ọba Sokoto Sultanu Sokoto ó ní agbára lórí àwọn Emma mi ní coordinator aláṣẹ kéékèèké tá a yàn tó wà lábẹ́ Sultan tí ń jẹ́ ọba ètò mi pé Sultan ló fi àwọn bàbá wọn gúnlẹ̀ nílùú kọ̀ọ̀kan pé wọ́n máa sojú mi bí ìwọ máa sojú mi bí ní fi ń pè wọ́n ní Emma Sultan ó pé méjì Emma ẹyọ kan ni àmọ́ tá a bá dé Boronu Ṣéhù Boronu lẹ́ẹ̀mọ́ gbọ́nbẹ̀ àfáà ni wọ́n ibẹ̀ ní Islam kọ́kọ́ dé sí kódà kó tó dé Old Ọ̀yọ́ empire àwọn òde kára wọn kún ara Hausa Fúlàní àtọ́ Boronu dá dúró ní ara Boronu nílùú vice president tòní ló ti wá kí ni tí mo wá sọ débẹ̀ Islam ti wà ní Old Ọ̀yọ́ tipẹ́tipẹ́ láti 13th century kó tó pọ̀ wọ́de náà ti gan ní Islam ti wà ní Old Ọ̀yọ́ kó tó dé ilẹ̀ Hausa kí Usman Dan Odi kó tó bẹ̀rẹ̀ jihad ní Islam ti wà nílẹ̀ Yorùbá mosque àkọ́kọ́ ti wù nílẹ̀ Yorùbá ara wa síta sẹ́ńjọ sí tí wọ́n fi lọ hijack péjì wa tó lérò over 300 lórí nù. Islam ti wà tipẹ́ nílẹ̀ Yorùbá ká ní àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá bá lè fọwọ́sowọ́pọ̀ ni tá a bá ní olórí a lè decide ọ̀rọ̀ Islam fúnra ara wa kódà tó bá jẹ́ pé lábẹ́ sultan náà la sì wà ẹnu ká mọ̀ fún sultan ní report ni kò ní jẹ́ pé gbogbo ń tábà ṣe sultan láwọn dúró dè bí ìgbà tó jẹ́ pé àtàyè ara wa ṣe àtó nǹkan dágbé sultan lólórí wa gẹ́gẹ́ bí ìgbà ayé ṣe gbà bẹ́ẹ̀ torí ìbẹ̀rẹ̀ àti jẹ́ olórí gbogbo mùsùlùmí Nàìjíríà ó bẹ̀rẹ̀ látòrí ìgbékalẹ̀ Supreme Council for Islamic Affairs Supreme Council tètè rọ́wọ́ mú torí wọ́n àtàkì ẹ̀ máwọn ọba àlàyé ìyẹn kọ́ ni mo fẹ́ lò àwọn bàbá tó bí wa ọgbọ́n ni wọ́n fi gbé Islam ga tí Islam fi débi tó dé káwa tó débà gbogbo ọba ìlú kọ̀ọ̀kan ni wọ́n àtàkì Islam mọ́ lábíyá láti lè jẹ́ protection fún Islam ẹ wò lápèjúwe bàbá tó bí èmi wọ́n ń pè ní Dulkifuli aláwọ̀kí wọ́n ń pè ní aláwọ̀kí nítorí pé wọ́n ń ṣe sàárà tó pọ̀ àwọn èèyàn máa ń wọ́ tẹ̀lé ní ilé rẹ̀ ìdánìgbà kan ó kúrò lọ́yọ̀ọ́lé màmá tó bí Boronu ni ní Kanuri ìgbà tó yọ̀ọ́lé fẹ́ fọ́ọ̀lù ó kúrò lọ́yọ̀ọ́lé ó lọ Boronu ló gbà
padà sí Ìlọrin ló wá gbúròó pé ọmọ ọba kan ń bẹ tó náà ti cross sí Ìlọrin ló fi wá pàdé Aláàfin Àtìbà náà jọ wá dẹni tí ń ṣàdúrà fúnra wọn. Ibi tí mo wà ń lọkọ nìyẹn. Aláàfin Àtìbà wá establish ẹ wo ọgbọ́n táwọn bàbá yìí tí wọ́n fi promote Islam. Tèmi náà bá délé ní tí mo bá ń wá peace, mo jogún bá lára bàbá mi kẹrin àbí karùn-ún ni mo ti jogún bá. Ẹ wá wo ọgbọ́n tí wọ́n fi promote Islam. Ó wá dijọ́ kan Aláàfin Àtìbà ó ní ayaba kan. Agbára yẹn ò tó tọ̀yọ̀ lé jọ́sí mọ́. Tó wá gbára àwọn Aláàfin pọ̀ tí ò bá sí Awólọ́wọ̀ tó chẹ́ẹ̀kì àwọn agbára yẹn tó ṣe ọ̀pọ̀ nǹkan fún wọn ló tó dín agbára yẹn kù díẹ̀. Aláàfin Àtìbà wá ní ayaba kan. Ó fẹ́ràn ayaba yẹn jù. Ayaba yẹn wá ṣe ń tó dùn Aláàfin Àtìbà. Aláàfin Àtìbà wá ní ha tó ń bá tó gorí ẹ̀ ìyá òun lòun gùn láyé òun ò tún fẹ́ mọ́. Wọ́n wá sọ fún bàbá tó jẹ́ ìmáàmù ńgbà náà pé ha nǹkan mọ̀ dàrú láàfin. Ayaba tó jẹ́ ojú bàbá mọ̀ tí ní tó ń bá tó gorí ẹ̀. Ìmáàmù wá lọ bá ọba. Ẹ lọ wo ọgbọ́n tí wọ́n fi jẹ́ kí Islam ó gòkè. Kábíyèsí nǹkan báyìí ni mo gbọ́. Ó ní bẹ́ẹ̀ ni bàbá sẹ́ẹ̀sì rò pẹ́ ní fàyàbà yẹn mọ́. Ọ̀dàkẹ́ bàbá tẹ́ bá fẹ́ padà yóò ṣòro. Ọ̀rọ̀ ń bẹ ó ti di ọ̀ràn níwájú Ọlọ́run. Nígbà náà jẹ́ pé mùsùlùmí lòun náà ó ní ọ̀ràn bó ló ṣe dọ̀ràn ọ̀ràn bó ó ní bẹ́ẹ̀ ni Kùránì ti sọ tó jọ ni. Ẹ gbọ́ ohun Kùránì ẹ jẹ́ àfisọ́la ilẹ̀ ti ṣú káwọn aráàlú ó lè kẹ́kọ̀ọ́ bí ẹsẹ̀ máa ń gbóhùn fa tí fa máa ń bá yín sọ̀rọ̀ lọ́dọọdún Kùránì náà ó bá yín sọ̀rọ̀. Ó ní sáàsì gbóhùn Kùránì ó lẹ́gbọ̀ọ́ nítòsẹ̀lẹ̀ yìí lòun Kùránì tẹ́gbọ̀. Nígbà òdìjọ́ kejì ìjọ yẹn wá bọ́ sí ọjọ́ káyókáyó ọjọ́ 9 Tásúà Muharram tá a máa ń ṣe káyókáyó tá a máa ń gbàwẹ̀ Tásúà. Wọ́n wá pàdé láàfin ọba. Ọba wá pe gbogbo èèyàn ẹ wá gbọ́n tí lè mọ́mú fẹ́ sọ o. Ó ní Kùránì ò sọ̀rọ̀ ẹ já gbọ́n tí Kùránì ò wí. Tó bá jẹ́ pé láyé òde òní lẹ́nìkan ní Kùránì fẹ́ sọ̀rọ̀ ẹ wọ àdúrà táàkì tá a kò bò ó láì tí ì mọ ibo ní lọ. Bàbá yìí wá lọ ka Suratu Mujadala. Wọ́n sọ ìtàn irú ẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ìdájọ́ tọ́lọ̀ mú wa lórí ẹ̀ ó pín sí ọ̀nà 4. Kí ni Kùránì ti wí? Ọlọ́run wá sọ nínú àyà yẹn ní Suratu Mujadala pé walladhina yudhahiruna minkum. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسى عليكم يوعظون به والله بما يعملون. Àyàkùránì wá sọ wípé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ sí ìyàwó wọn ìtanràn tí wọ́n ṣe ká tó lè fọwọ́ kan obìnrin yẹn wọ́n gbọ́dọ̀ bóbìnrin yẹn lò pọ̀ títí tí wọ́n fi ṣètanràn. Àkọ́kọ́ tanràn ní fatahriru raqabatin. Wọ́n mú ẹrú wọ́n á tú ẹrú sílẹ̀ ẹrú tó fáìlù lójú wọn wọ́n á tú sílẹ̀ kó máa lọ fírílì. Ìtanràn kan nìyẹn. Ìtanràn ẹlẹ́ẹ̀kejì aw it'amu 60 miskin tàbí kan fún 60 alágbe wọ́n á fún lóúnjẹ. Ìtanràn ẹlẹ́ẹ̀kẹta òun nìkan gba àwẹ̀ shahrayni mutatabi'ayn. faman lam yajid fasiyamu shahrayni. Ẹni tí ò bá lẹ́rú tí ó fi sílẹ̀ kò lè bọ́ 60 alágbe lọ́wọ́ tó wí yẹn tó sọ wípé tó ń bá tó gorí ìyá òun tó ń bá tó gorí ìyàwó òun ìyá òun lòun gùn. Ọlọ́run ní tí ó bá wá lè ṣe gbogbo yẹn kó gbààwẹ̀ 60 days láì ní bírèkì ẹyọ kankan bẹ̀ kó ń tàn wọ́n lè bá dẹ̀rù Ọlọ́run padà torí ọ̀rọ̀ burúkú ni kéèyàn ọmọ sọ etí ó da yé obìnrin rú. Ìrẹ́ ọba òfin Ọlọ́run ni ìtọ́ba wù yẹn tẹ̀lé ń bẹ̀. Ọba wa dákẹ́ ọba ní ìrẹ́ àfáà èyí ìtàwé olóṣù méjì wọn à ní gbà o. Ìyẹn ọba kò bá a mú ṣé bí wọ́n ní amú kan bẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ó ló dá ìmí òmù méjì. 60 àpò èlùbọ́ ẹ kó jáde ẹ lọ pín fáwọn tẹ́bi ń pa nílùú. 60 àpò èlùbọ́
ẹ fi di èèyàn 100 tí Kùránì ní kábọ̀. Ó wá rí tẹrú yẹn, ẹrú kan bẹ tó ṣe tó dùn mí, òun ni màá fi sílẹ̀. Kò wá ní jẹ́rú yẹn nìkan, àwọn ẹrú mi ó tún tẹ̀lé. Torí mi ìfẹ́ tí ń fi rí bínú Ọlọ́run, mi lè fàyàbà yìí lẹ̀, máa gba nǹkan mi padà. Tó bá jẹ́ pé tọ́lọ́wọ́ bá nu, màá kó ẹrú sílẹ̀. Ẹrú yẹn ni ẹ wá fà fún bàbá yẹn, ni ẹ wá chéǹjì ẹ̀ kúrò ní aláwọ̀ kí níjọ́ ló wá di akéwú gbẹrú. Ó kéwú ó gba ẹrú níjọ́ náà. Ẹrú náà padà dọmọ kéwú ó padà dàfà. Ẹ wo ọgbọ́n táwọn bàbá àjọhùn tí wọ́n fi promote Islam. Ìsìlámù ló kó wájọ má ṣe ká ní má ṣe tú wa ká, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn. Mo ń sọ eléyìí ó jẹ́ Islam ló kó wájọ káwọn àṣetáàní má ṣe tú wa ká, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn ara. Mo ń sọ eléyìí ó ń jẹ́ countdown lọ síbi ìwúyè ọba Abdulhakeem Ọ̀wọ́adé. Ìsìlámù ló wájọ káwọn àṣetáàní má ṣe tú wa ká, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn ara wa, ká lè gbádùn ara wa, ká lè gbádùn ara wa, káwa náà mọ hùwà tí ó dá ká lè gbádùn ara wa. Ṣàgàlùkànà fi sákàfí mọ́ lásìkò ní kò takùnú lè láì máa dá iná tẹ̀lé kọ́ takùnú lè láì máa dá iná tẹ̀lé kọ́. Àforíjì fún iná tó lọ ẹjẹ́ tó mú kan wá. Mo ń sọ eléyìí gẹ́gẹ́ bí countdown sí ìbúra Aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Ọ̀wọ́adé. Mùsùlùmí ni gbogbo àwọn bàbá wọn tí wọ́n ti lọ. Mùsùlùmí sì ni ọba Abdulhakeem Ọ̀wọ́adé náà. Kọ́lọ́hun jẹ́ kí ẹ̀mí ọlá ogun. Àmín. Ẹ wá wò ó, ìgbà tó dayé Aláàfin Ládìgbòlù, ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Ọ̀kan nínú àwọn àfáà, wọ́n mọ̀ pé ọba yìí fẹ́ràn kó máa ṣe sàárà. Wọ́n wá ń fura pé sàárà yóò pe àwọn èèyàn padà sínú ẹ̀sìn. Àwọn èèyàn ti fẹ́ràn oúnjẹ ọ̀fẹ́ ọjọ́ ti pẹ́. Ẹ wá nílé ọba máa ṣe sàárà bó ṣe ń ṣe yẹn, a máa fẹ́ mú mọ̀ràn kan wá. Tó bá ti di gbogbo ọjọ́ Jímà tó kẹ́yìn oṣù, ìrẹ́ ọba máa dín mọ́sà kó pọ̀ tó lè tó odidi ìlú jẹ. Wá máa ra oyin díẹ̀ sílé. Gbogbo ẹni tó bá ti wá ká máa jẹ mọ́sà àtòyin jọ Jímọ̀, ká fi mọ̀ wípé ọjọ́ tá a máa jẹ mọ́sà olóyin lọ́dọ̀ ọba rẹ̀. Ọba ní kí ló burú mẹ́? Ẹ sọ fún gbogbo ìgbèríko ká máa kó oyin wá tó bá ti di Jímọ̀ kù ọjọ́ 4. Dúrọ́ọ̀mù kan gbọ́dọ̀ kó fóyin, kán sì máa dín mọ́sà kó máa lọ dúrọ́ọ̀mù bíi 7 kí gbogbo ìlú ọmọ wa jẹ. Ní gbogbo èèyàn bá ń rán wá. Bí ẹ bá ti wá ń jẹ mọ́sà tán, kọ̀sọ́nà bí wọ́n gbà lọ lé ọ̀nà mọ́sálásí ni. Torí déédéé ó kù díẹ̀ tí wọ́n kírun Jímọ̀ ni wọ́n lọ jẹ mọ́sà. Ẹni tí ó fẹ́ kí Jímọ̀ tẹ́lẹ̀ yóò torí mọ́sà tí ó jẹ tí ó mú mi sí tí ó yó, ibẹ̀ ni ó gbà wọ mọ́sálásí. Torí kò lè jáde bó ń jẹ mọ́sà tán bẹ́ẹ̀ ọ̀nà ibi tó gbà jáde iwájú Central Mosque lọ́jà sí lọ kírun Jímọ̀ ní jẹ́bẹ̀. Ibẹ̀ ni a ti rí tí ń pè ní Jímọ̀ olóyin. Jímọ̀ olóyin tó pọ́pùlà ńlẹ̀ Yorùbá lẹ́nìí, ẹkú Jímọ̀ olóyin o, ẹkú Jímọ̀ olóyin o, láyé Aláàfin Ládìgbòlù ló ṣẹlẹ̀. Ẹ wo ọgbọ́n tí wọ́n fi kó àwọn èèyàn jọ, ẹ wá wo ọgbọ́n táwa fi ń ṣe Islam ayé òde òní. Àwọn bàbá yìí bí traditionalist tó bá pè wọ́n pé àbímọ ẹ dákun ẹ̀yin àfáà bẹ́ẹ̀ ṣe máa sọ súná ìmọ̀ ń wùwá ẹ wá bá a sọ súná. Torí súná ayé ìjọ wọn kọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ńbẹ̀, kò dàbí súná ayé òde òní tó di rándanrandan. Wọ́n lọ sọ súná babaláwo, wọ́n sọ súná ọmọ eléégún, wọ́n sọ súná ọmọ ọlọ́sùn, wọ́n sọ súná ọmọ pásítọ̀ pẹ̀lú. Wọ́n fún wọn lóko Islam. Báwo ọmọ yìí bá ti wá ń dàgbà tí wọ́n rí pókò Islam làwọn ń jẹ́ náà. Wọ́n ní choice. 70% tí wọ́n lọ ní Islam ní straight. Torí porúkọ tí wọ́n ti gbèrú wọn. Gbogbo ọgbọ́n yẹn làwọn bàbá yìí dá láti promote Islam.
àwa la dé la change gbogbo ẹ̀, àwa la dé la sọ wípé gbogbo nǹkan wọ̀nyí ò wúlò mọ́. àwọn bàbá ta wí tí a bá rí i pé kírísítẹ̀nì ń sọdún wọ́n sì lọ kí torí kálàáfíà ó lè jọba. àwọn ní à ṣe meeting, àwọn traditionalist respect àwọn àfáà yìí torí à ń gbàgbọ́ yìí pé agbára Kùránì ń bẹ. wọ́n jọ ṣe meeting ni pé ẹ máa respect mọ́sálásí. bàbá ní kẹ́ ẹ pa ìtẹ́ǹsẹ̀ tìtẹ́ ẹlẹ́ẹ̀lẹ̀ pátì tẹ́ ẹ bá ti ń lùlù bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tẹ́ ẹ bá ti fẹ́ dé mọ́sálásí ẹ máa dúró. èyí lùlù kọjá wájú mọ́sálásí kọ́ mọ́ kankan wájú Ọlọ́run o gbogbo wọn sì gbọ́. ló di pé kán dé wájú mọ́sálásí kán tó dé mọ́sálásí wọn dá lùdó ni. òun kálukú ọlọ́wọ́rọ́wọ́ ẹ wá ti kọjá mọ́sálásí tán wọ́n tó bẹ̀rẹ̀ ìlú wọn. ẹ wo ọgbọ́n tí lónìí àwọn náà respect mọ́sálásí mọ́ torí páwà náà àwa náà ò ṣe báwọn bàbá àná ṣe ṣe wọ́n respect ẹ̀sìn wọn láì bá wọn dẹ̀sìn pọ̀ wọ́n dẹ̀sìn pọ̀ mọ́ wọn àtọ́ wọ́n lọ chọ́ọ̀chì lọ sọ pé ẹja jọ ṣẹ̀sìn wọ́n lọ ilédì tàbí ilé awo pé ẹja jọ ṣe ń tẹ̀sí ń bẹ̀ rárá bẹ̀tì wọ́n wà friendly pẹ̀lú gbogbo wọn ìfẹ́ ni wọ́n fi hàn sí wọn àwọn tọ̀hún náà wá ń dá ìfẹ́ yẹn padà láyé ìjọ́un bí ẹlẹ́sìn Christianity ó bá pa ẹ̀dìyẹ lásán ká má ti sọ ẹ màálù yóò ní ẹ lọ pa àwọn afáwà wọn mọ kíní kan tí wọn máa ń kà sí tí wọn bá ti kà á yóò jẹran ó di tí ó dá ní jíjẹ ìyẹn ni wọn fi ń ṣe nígbà náà ìsìlámù kó wá jọ káwọn àṣetánì máa ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. nítorí náà nípa ọmọ àgbọ̀nà kí ọwọ́ adé àlọ́ gbáyé kárí níwọ nìkan ó pa tètè ayé níwọ nìkan ọlọ́run tó láyé a sì bá ẹ gbé 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 o ọlọ́run tó láyé a sì bá ẹ gbé ọlọ́run tó láyé a sì pẹ̀lú ògbó ọlọ́run láago 8:30 sí 9 ẹ tó pàdé wa wá sí mi ó tó wáyé pẹ̀lú topic tó wà highly interesting tí ó kọ́ wa lẹ́sìn tí ó dẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bá sì ṣàyé ẹni fẹ́ ra lé ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akéwùgbà Gold dòwò pọ̀ anílé anílẹ̀ iye éka tó bá fẹ́ rà ní ọ̀sọ̀ ọ̀fẹ́ dáko ni ó fẹ́ ṣe company ni a ní lówó tí ò ga jara lọ bákan náà a nílé títà ilé odidi tí wọ́n ti kọ́ ní majority ìlú nílẹ̀ Yorùbá Ájì 2025 ẹ tẹ̀lé lè ṣe Akéwùgbà Gold ẹ gbádùn ájì yín dọ́ba ẹni ń wọ́kọ ẹni ń wáya mo rí ìyanu lórí ọ̀rọ̀ matchmaking wa lọ́dún yìí bóyá nítorí ọ̀rọ̀ tó síwájú ká tó bẹ̀rẹ̀ ni o matchmaking wa ti pọ̀ jù lọ́dún yìí application yẹn ti pọ̀ jù gbogbo platform mẹ́rẹ̀ẹ̀rin ló ti kún jù fún àwọn èèyàn despite ọ̀rọ̀ ìbàjẹ́ tó ti síwájú gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ràn wa Ọlọ́run fẹ́ràn yín náà o Ọlọ́run fẹ́ràn yín o ẹ mẹ́sẹ̀jì wa gbogbo bí tẹ́rí kẹ́ wà lágbàáyé Muslim Christian ìlú tó bá wà náà ló ti rọ́kọ ló ti ríyàwó àkàn kí ń gbà kí mùsùlùmí kí Christian kó sọ pé mùsùlùmí ló fẹ́fẹ́ ó kálukú ọ̀fẹ́ ẹlẹ́sìn rẹ̀ ni ìyẹn lè tó tá à ń ṣe as a service to humanity 5,000 naira tá à ń pé kán san ó kéré nù nǹkan tọ́lọ́ ń ṣe fún wa láyé bí wọ́n sanwó yẹn lóṣù kan kò tó ń tẹ̀mí lè bòyàn láàrin seconds àwọn tán mọ̀ mí mọ̀ dáadáa yàtọ̀ fún tàwọn oníbàjẹ́ tán ti sọ lọ ṣé 5,000 naira ní ọwọ́ aṣọ ọrú wa di nǹkan láyé bẹ̀tà dúpẹ́ fọlọ́hún gbèjà àwàdà 08057 818180 nọ́mbà yẹn ni kẹ́ mẹ́sẹ̀jì sí á dẹ̀ reply yín pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ fún wàásù Ramadan ẹni máa padà síbò Dr. Awa Ibrahim ọkọ mọ̀nàrà gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹni kàbànújẹ́ bàbá wọlá ṣẹ́wọ́ àbànà àláfíà ò ní wọ́n yín owó ò ní wọ́n yín lábáríkà al-Qur'an ìyá wa yáàdí ní ilẹ̀ Ìbàdàn alájà àwẹ̀ ní ọládọ́sù àánú Ọlọ́run ò ní wọ́n yín gbà kan ọ̀rẹ́ mi dáadáa ọmọ ìyá mi Dr. Taofik ní UK ọkọ alájà Táíwò mo bí Ọlọ́run fún yín gbogbo bẹ́ẹ̀ ṣe Oyèdélé gbogbo bẹ́ẹ̀ ṣe ń bọ̀ wálé fún ìwúyè Aláàfin Ọlọ́run ní jẹ́ ká fẹsẹ̀ kọ́ bákan náà bàbá wa ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Edward Delta àwọn náà sponsor wá sí wa lórí BCOS television
ọba tó ní ò ní fi yín sílẹ̀. Ààrẹ àbí ọlọ́run fún yín gbogbo ojoojúmọ́ ibi gíga lẹ́ẹ̀mọ́ wa. Ọlọ́run ó wọlá títóbi rẹ̀. Ìyá wa nínú ilé lọ́dọ̀ yín Umu Sulaiman ojoojúmọ́ ni wọ́n máa rò lé ọlọ́run. Àwọn gbogbo ọmọ tó tara rẹ̀ jáde ni wọ́n la àlùbáríkà. Aláàjì wa iléeṣẹ́ Gastab, Aláàjì wa Saheed ọba Mobi, àwọn náà sponsor wá sí wa ní rédíò station méjì. Àbí ọlọ́run fún yín ọba Mobi gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní kàbànújẹ́. Mo wá ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún barrister Ahmed Raji San nílùú Ìṣẹ́yìn. Wọ́n sponsor wá sí, wọ́n tún sanwó ẹ fáwọn èèyàn lówó òṣìnú. Ọba tó ní òní fi ń ráre o. Àtàwọn míì tí mi ò rántí tẹ̀yìn bá tún rántí. Gbogbo ẹ̀ tó wá gba wá sí wa nú Ramadan náà adúpẹ́ fọlọ́run tó bá wa ṣe. Gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ nílẹ̀ Yorùbá ìní wá sí wa gbé wa dé nínú Ramadan ọdún yìí. A bẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú ẹ̀rín ilé ní Kwara State lọ́dọ̀ Olúọmọ tó jẹ́ chairman Èkó hotel Christian tó pe wá sí fún àwọn Mùsùlùmí. Ìjọ náà dùn gan ní ẹ̀rín ilé la gbàdé Ifẹ̀ la gbà káàkiri tí wàá sì fi gbé a lọ Kútọ́nù ó dá a padà former Chief Judge bàbá mi Ọlọ́run mi ń bẹ bákan náà bàbá wa Fáṣọlá former Governor of Lagos State adúpẹ́ fún yín gan. Ìyá wa Ìyálóde of Lagos Alájà Fatimat Tinubu adúpẹ́ fún yín. The first daughter of Nigeria wá sí wọn l'Abuja Alájà wa Mujidat Fọláṣadé Òjó adúpẹ́ fún yín. Àwọn alumni Agége Boys High School tí n bá sí orúkọ school yẹn pé Anwarudeen Islamic College ó dẹ̀ pààrọ̀ ní wáàsí kejì tá a ṣe lẹ́kọ̀ọ́ nínú wáàsí bíi 14 tàbí 16 tá a ṣe lẹ́kọ̀ọ́ lọ́dún yìí tí wọ́n yẹn lámì. Aláàjì wa tí wọ́n ṣe dáadáa níjọ́ yẹn sọ rántí orúkọ wọn Ọlọ́run kó bá a san wọ́n lẹ́san dáadáa tí wọ́n gbà wá lálejò tí wọ́n pè wá lápè tún pè Ọlọ́run san yín lẹ́san dáadáa o. Kárí gbogbo ìlú tá a ṣe wá sí dé àwọn kódà ó fi dọ́dọ̀ gbogbo Ìkòròdú táwọn náà gba wá sí táwọn èèyàn lọ bí omi Ọlọ́run bá a san yín lẹ́san dáadáa. Ó fi dé ọ̀rọ̀ Ìrádà ní Ògo ní Ìkòròdú Ọlọ́run san yín lẹ́san dáadáa. Ó fi dọ́dọ̀ àwọn èèyàn wa lágọ̀ọ́ Òwòye Ọlọ́run san yín lẹ́san dáadáa. Ó fi dọ́dọ̀ wá sí ní Níjẹ̀bú ní Ẹ̀rùnwọ̀n Ìjẹ̀bú lọ́dọ̀ bàbá Mufti gbogbo Ògùn State Ọlọ́run san yín lẹ́san dáadáa. Yín lẹ́san dáadáa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.